Welcome to Ogbaska TV channel. Lovers, asunjio, bóyá kẹ́ nice night. Ó dàárọ̀. Bàbá gidi ni fáwọn ọmọ ẹ̀. Bàbá tó fi ń tọrọ bàbá. Ó ní Murphy Afolabi. Wàláhì kò yẹ kó jẹ́ time rárá. Èèyàn dáadáa ni bàbá ọmọ mi. A fẹ́ ẹ̀bọ̀ Ọlọ́run fẹ́ jù wá lọ. Kò sí nǹkan tá a fẹ́ ṣe. Ìròyìn yìí ìgbà wo ló kàn yín? Ṣé wà ń bẹ̀ àbí wọ́n pè wọ́n sọ fún yín? Mi ì sí ńbẹ̀. Bọ̀ ní ọ̀sán àná, mo kàn rí kọ́ lọ́mọ mi, ìyẹn ọmọ tí mo bí fún. So ó kàn ní ẹ̀ ló mọ́ mi. 19 years lọ́mọ mi. Ó kàn pè mí pé ẹ̀ ló mọ́ mi. Ẹ pé òun padà. Ẹ mọ àwọn ọmọ wọn pé àbọ̀mọ yìí tó nídìí owó ni ọkùnrin. So mo ṣe pé padà ní bá ní ẹ̀ ló mọ́ mi. Òun gbọ́ pé Murphy Afolabi kú. Mo ní stop ẹjà rí innocent wo lè ṣó fẹ́ máa rókúrò bàbá ẹ̀ ní ó ní à mọ́mí mo ní ṣó fẹ́ máa ṣe prank fún mi ni ó ní à mọ́mí prank báwo pé òun ò ṣe prank òun ò máa ṣeré bí mo ṣe cut call yẹn nìyẹn mi believe mo wá pé first born Murphy Sulaimon yẹn bọ̀dá tó jẹ́ gan ọmọ mi yẹn ẹ ló Sulaimon báwo ni ó ní fine gbọ́ kí ló ṣẹlẹ̀ pẹ̀lú dáàdì yín wá ní àbóhun náà ṣe gbọ́ nìyẹn pé even òun lọ sí hospital báyìí okay ọmọ yẹn ṣàn lọ́gbà tó tó bí 30 minutes ó tún pé ọmọ yẹn ni à ń pé ó dẹ̀ pé kíní yẹn rí ni kíni báwo ni a ṣe bẹ̀rẹ̀ sí ní pè mí nìyẹn ṣá bẹ̀rẹ̀ sí ní gba call ẹ wo kò yẹ kó jẹ́ time yìí o. ó tó bá wò ẹ bá a sọ̀rọ̀ gbẹ̀yìn. èmi àti ẹṣin sọ̀rọ̀ ní méje kọ́lá. That was last week or so bẹ́ẹ̀. Nínú nǹkan tó lè bá yín sọ kò tiẹ̀ sí bí ẹgbẹ́ yẹn ti ń dágbére. Ó kàn send owó sọmọ ẹni bíi 2 weeks ago tó mo dẹ̀ kí pé ọmọ ìlú send owó sọ ní school o because Ìlọrin lọmọ yẹn wà even bíi 12 o'clock gan ló dé bíbá yìí ní àná so mo kàn kí ó dẹ̀ ní àpè kò sí problem even mo ṣe fídíò fún lọ́jọ́ birthday ní TikTok yes ní TikTok mo dẹ̀ send ẹ̀ sí ní WhatsApp ó dẹ̀ ní mo ṣe gan so ọmọ mi dẹ̀ ló ń ṣì bá sọ̀rọ̀ ní ìjẹta wípé kò sí kankan tó ṣe bàbá òun. Bàbá dáadáa ni wọ́n. Bàbá dáadáa ni Murphy o. Bàbá dáadáa ni o. Bàbá tó ń tọ́jú ọmọ. Ó dẹ̀ máa ń láì kí àwọn ọmọ ẹ̀ kan wà papọ̀. Ó máa ń sọ fún mi, á ní àwọn ọmọ òun máa ń fẹ́ kán wà ní ìṣọ̀kan yes. Ó kó àwọn ọmọ ẹ̀ mọ́ra, ó fà àwọn mọ́ra ṣá. Ẹ wo. Orúkọ yín ilé ẹ̀kọ́ sí. Adùnní lórúkọ mi. Adùnní Badmus. Thank you. Lovers, asunjio, bóyá kẹ́ nice night. Ó dàárọ̀. Ẹ máa lọ. Bàbá gidi ni fáwọn ọmọ ẹ̀. Bàbá tó fi ń tọrọ bàbá. Ó ní Murphy Afolabi. Wàláhì kò yẹ kó jẹ́ time rárá. Èèyàn dáadáa ni bàbá ọmọ mi. A fẹ́ ẹ̀bọ̀ Ọlọ́run fẹ́ jù wá lọ. Kò sí nǹkan tá a fẹ́ ṣe. Ìròyìn yìí ìgbà wo ló kàn yín? Ṣé wà ń bẹ̀ àbí wọ́n pè wọ́n sọ fún yín? Mi ì sí ńbẹ̀. Bọ̀ ní ọ̀sán àná, mo kàn rí kọ́ lọ́mọ mi, ìyẹn ọmọ tí mo bí fún. So ó kàn ní ẹ̀ ló mọ́ mi. 19 years lọ́mọ mi. Ó kàn pè mí pé ẹ̀ ló mọ́ mi. Ẹ pé òun padà. Ẹ mọ àwọn ọmọ wọn pé àbọ̀mọ yìí tó nídìí owó ni ọkùnrin. So mo ṣe pé padà ní bá ní ẹ̀ ló mọ́ mi. Òun gbọ́ pé Murphy Afolabi kú. Mo ní stop ẹjà rí innocent wo lè ṣó fẹ́ máa rókúrò bàbá ẹ̀ ní ó ní à mọ́mí mo ní ṣó fẹ́ máa ṣe prank fún mi ni ó ní à mọ́mí prank báwo pé òun ò ṣe prank òun ò máa ṣeré bí mo ṣe cut call yẹn nìyẹn mi believe mo wá pé first born Murphy Sulaimon yẹn bọ̀dá tó jẹ́ gan ọmọ mi yẹn ẹ ló Sulaimon báwo ni ó ní fine gbọ́ kí ló ṣẹlẹ̀ pẹ̀lú dáàdì yín wá ní àbóhun náà ṣe gbọ́ nìyẹn pé even òun lọ sí hospital báyìí okay ọmọ yẹn ṣàn lọ́gbà tó tó bí 30 minutes ó tún pé ọmọ yẹn ni à ń pé ó dẹ̀ pé kíní yẹn rí ni kíni
báwo ni aṣáà ṣe bẹ̀rẹ̀ sí ní pè mí nìyẹn ṣáà bẹ̀rẹ̀ sí ní gba call ẹ wo kò yẹ kó jẹ́ táìmì yìí o. ó tó bá wo kí ẹ ti bá sọ̀rọ̀ gbẹ̀yìn. èmi àti ẹṣin sọ̀rọ̀ ní méje kọ́lá. That was last week so bẹ́ẹ̀. That was on the 4th. nínú nǹkan tó lè bá yín sọ kò tiẹ̀ sí bí ẹgbẹ́ lẹ́yìn tí ẹ̀ ń dágbére. ó kàn send owó sọmọ ẹni bíi 2 weeks ago tó mú dẹ̀ kí pé ọmọ ìlú send owó sọ ní school o because Ìlọrin lọmọ yẹn wà even bíi 12 o'clock gan ló dé bíbá yìí ní àná so mo kàn kí ó dẹ̀ ní àpè kò sí problem even mo ṣe fídíò fún lọ́jọ́ birthday ní TikTok yes ní TikTok mo dẹ̀ send ẹ̀ sí ní WhatsApp ó dẹ̀ ní mo ṣe gan so ọmọ mi dẹ̀ ló ń ṣì bá sọ̀rọ̀ ní ìjẹta wípé kò sí kọ̀kọ́ tó ṣe bàbá òun. bàbá dáadáa ni wọ́n. bàbá dáadáa ni mo fi o. bàbá dáadáa ni o. bàbá tó ń tọ́jú ọmọ ó dẹ̀ máa ń láì kí àwọn ọmọ ẹ̀ kan wà papọ̀ ó máa ń sọ fún mi á ní àwọn ọmọ òun máa ń fẹ́ kán wà ní ìṣọ̀kan yes ó kó àwọn ọmọ ẹ̀ mọ́ra ó fún àwọn mọ́ra ṣá. Thanks for watching and thanks for your time. See you next time. Bye.